Hello, ladies and gentlemen. Welcome to History with Arewa. My name is Arewa and I welcome you to my channel. If you are new, kindly click on that subscribe button down there. And don't forget to on your notification bell so you can always get notified whenever I post a new video so you can come and check it out. Also, this is a Yoruba and English channel, so méjèèjì ni mo máa mix papọ̀ ní ibi báyìí. Thank you guys for joining me once again. Don't forget for any advert or support or donation or for dialogue towards this channel or for any other channel, my contact is going to be down below in the description box, and I'm also going to leave it in the comment section area. Also, don't forget to visit our two other channels, which is Social Media Cut with Arewa, SMC with Arewa, and Intimacy with Arewa. So thank you guys for joining me once again today. Let's move on. Now, there is a particular post that I want to talk about what Baba Aláàfin Ọ̀yọ́ that went to visit Oluwo of Iwo in Iwo Palace. Now, Baba said something that he said, and I read, "My first 20 years on the throne was rough and turbulent than that of Oluwo. It is imperative," sorry, let's just move ahead. "Equally, Iwo should have been made the capital of Osun State in general, if not for the certain political manipulations that happened at that time. Oluwo was never a ballet. It is an ancient crown." That is what Baba said. And I was like, Baba, irú ọ̀rọ̀ wo ni Baba Aláàfin sọ yìí? Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Baba said, Iwo should have been the capital of Osun State. Baba, is Baba forgetting that Ile-Ife is also in Osun State? Osogbo ńkọ́? Ilesha ńkọ́? And then he said political manipulations, a certain political manipulations. What political manipulations is Aláàfin talking about? That is an accusation, almost as if throwing shades. Aláàfin visited Oluwo and started gossiping about Ooni of Ife. Now, Oluwo now said, Baba Aláàfin should call all the kings, all the obas in Yoruba land, to call them together. That is a backsliding talk from Oluwo, because the only king in Kaaro Ojiire that can summon all, that can call together all kings in Yoruba land is only Onirisha, not Baba Aláàfin. The only respect that Onirisha Adeyeye is giving Baba Aláàfin is because he's an elderly man. Not that the post he holds is more superior to his. No. Ọba kan ṣoṣo tó lè pe gbogbo ọba ilẹ̀ Yorùbá jọ, tó lè pe gbogbo ọba tó wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire, tí wọ́n gba adé, tí wọ́n mọ ìpìlẹ̀ wọn, tí wọ́n lè trace ìpìlẹ̀ wọn dé Ilé-Ifẹ̀ bẹ̀ náà ti gba adé. The only ọba tó lè pe gbogbo wọn jọ, òun náà ni Onírìṣà, tí gbogbo wọn ti lọ gba adé nífẹ̀. Ifẹ̀ náà ló lè pe gbogbo ọba jọ, not Aláàfin ní Ọ̀yọ́. Baba Amotan. Now, Baba tún wá ṣe mistake kan. The youth of these days is we verify, we research. We don't just see it and you people give us something, we swallow it. No. Gone are the days of manipulative history, distorting history, just because of power or for any other reasons there is to be. Who founded Iwo? Let's start from there. Or perhaps, let me say, in Osun State in general, there are more than 17 kings in Osun State alone. Now tell me, ṣé Ọọ̀ni Ifẹ̀, that is Ile-Ife is in Osun, that Iwo is supposed to be on top of? Or is Ọwá Òbòkun of Ìjẹ̀ṣà? Or Ọ̀ràngún of Ìlá? Ṣóhun ni Olúwo fẹ́ wá jẹ kíni, fẹ́ wá jẹ gàba lé lórí pé ó yẹ kó jẹ́? Oluwo is not the only king in that place with an ancient crown. Baba said Oluwo was never a ballet. Is that it is as if Baba is insinuating that all the kings in Osun State in general, it is only Oluwo that was never a king. That means that
all other kings, they were Baale that were upgraded to Obaship. Imagine that kind of statement coming out from Baba Alaafin's mouth. Láì ṣe ọmọ kékeré. I don't understand. Èmi ò kí ń fẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù sí bàbá, but àbọ̀n ẹ jẹ́ kí bóyá irú ìtàn tí bàbá pa kalẹ̀ yìí, ìlú ìtàn tó lè fa wàhálà ni. Now, when Baba said this, you will see, come and look at Facebook and Twitter. That's where the thing, threaded. Come and see àwọn ọmọ Ìjẹ̀ṣà tí wọ́n tákù ọmọ Ìwó, àwọn ọmọ Ìwó tákù pé kíní. Gbogbo wa bá ń forí ara wa gbára. Bàbá wa fi gbogbo orí àwọn tí gbogbo ọba, gbogbo ìlú tó wà ní Ọ̀ṣun state wọ́n wá forí wọn gbára lórí ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu. Ṣé ọwọ́ ọ̀bọ̀kún ni baálẹ̀ kó tó dọba ni? Àbí ọwọ́ ọ̀bọ̀kún ni kò ní ancient crown lórí? Àbí òwú kúta tó wà láyé ayédèrè local government ní Ọ̀ṣun? Ṣé ìyẹn ni fake crown bí pé ṣé yẹn ò kì í ṣe ancient crown? Ṣé ìyẹn jẹ́ baálẹ̀ kó tó dọba ni? Mi ò fẹ́ sọ ti Àta Ọjà. Ìpẹ́tùmọdù ńkọ́, Ìjẹ̀bú-Jẹ̀ṣà ńkọ́. Ṣé àwọn yẹn ni àbí Ọọ̀ni fúnra ẹ̀? Àbọ̀ ọba Dìó torí Ọ̀ṣun state náà gbogbo ẹ̀ wà. Àwọn yẹn ni ṣé àwọn yẹn ni baálẹ̀ kan tó dọba ni? Àbáwọn yẹn ò gba ancient crown tó wà lórí tí ó wà tí yes, Ilé Ifẹ̀ ni Olúwo ti gbadé. Ilé Ifẹ̀ náà ni gbogbo àwọn ọba tó wà ńbẹ̀ náà ti gbadé. Ilé Ifẹ̀ náà ni gbogbo wọn ti gba adé. Àìmọye Alára of Ìlara ńkọ́. Ọlọ́gàntún of Ọ̀gọ̀tún ńkọ́. Akílẹ̀ of Ẹ̀rìn-Ìjẹ̀ṣà ńkọ́. Aládà of Aládé ńkọ́. Olúmọ of Ìmọ̀ ńkọ́. Olówú of Òwú Ẹ̀pẹ́ ńkọ́. Olúṣẹ́ of Ìṣẹ́ Ìjẹ̀ṣà ńkọ́. Àta Ọjà. Olúfọ̀n of Ìfọ̀n Ọ̀ṣun ńkọ́. Olúfọ̀n of Ìfọ̀n Ọ̀ṣun ńkọ́. Nítorí wípé tó bá ń sọ̀rọ̀ ọba ní ilẹ̀ Yorùbá, mo ti sọ fún yín rí. Àwọn Ọbàtálá ló ládé. Àwọn Ọbàtálá ni wọ́n ṣe ìpìlẹ̀ nǹkan tó ń jẹ́ adé. Ṣé Olúwo òun ló fẹ́ wá jẹ gàba lé Olúfọ̀n of Ìfọ̀n Ọ̀ṣun? Ṣé Olúfọ̀n of Ìfọ̀n Ọ̀ṣun jẹ́ baálẹ̀ kó tó dọba ni? Pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá sọ jáde lẹ́nu yìí. Bí Olúwo ṣe ní ancient crown, ta ló create Ìwó? It was founded by Adekola Telu. Who is Adekola Telu? Where is he from? He is from Ilé Ifẹ̀. His mother is the recorded female Ọọ̀ni in Ifẹ̀. Ọọ̀ni Lúwo Gbàgìdá. He gave birth to Adekola Telu, to Ọba Lọ́rùn. Ọba Lọ́rùn. Lúwo Gbàgìdá married Ọba Lọ́rùn, gave birth to Adekola Telu. Adekola Telu founded Ìwó. Lúwo Gbàgìdá is the 21st Ọọ̀ni. Now tell me, all the other 21 to 20 Ọọ̀nis that have, ruled before the birth of Lúwo Gbàgìdá, all those ones, they've left Ife to found their respective towns. So it is Adekola Telu that the mother is just the 21st Ọọ̀ni. I mean, just do the calculations. I believe that Baba Kote fẹ́ fi orí àwọn èèyàn gbára ni. If Baba go to Òṣogbo, he will get there and still be saying, the Òṣogbo is this, Òṣogbo is that. What is the meaning of that? Wọ́n tún kó nǹkan tó ń jẹ ń bí, wọ́n tún kó jẹ, wọ́n tún dán, wọ́n tún sọ nǹkan ìmíì. And based on how the thing was going through, I just tell people that, see, we all should stop. Obviously, Baba fẹ́ forí àwọn èèyàn gbára ni. Àwọn tó yẹ kó máa jà fún superiority gan pé àwọn ju eléyìí because Aláàfin jà pé òun number 1 ò lè ń ṣe number 1. Àwọn ọmọ Odùduwà, ọmọ Ọ̀rànmíyàn is a grandson to Odùduwà, not a direct son. He is a grandson. Odùduwà was not even alive when Ọ̀rànmíyàn was born, for crying out loud. Who is Ọ̀rànmíyàn? A Sooko of Ife. He's a prince of Ilé Ifẹ̀. Òun ló dá Ọ̀yọ́. Odùduwà dẹ̀kẹ̀rẹ̀ kò fojú rí. Kò sí láyé, ó ti kú tipẹ́tipẹ́ kan tó bí Ọ̀rànmíyàn. Unless tí bàbá fẹ́ wá bá wa sọ o, ipe ẹni tó tẹ Ọ̀yọ́
níbo lẹni yẹn ti wá bóyá bàbá Aláàfin tí wọ́n jà supremacy yìí bóyá wọ́n ní ìpìnlẹ̀ míì tó ju Ilé-Ifẹ̀ yẹn lọ kí wọ́n jọ kí wọ́n sọ fún wa ṣé ọ̀hún ni àbáwọn ará Ifẹ̀ wá gbadé ní ọwọ́ wọn lọ́yọ̀ọ́ ni àbáwọn náà lọ gbadé nífẹ̀ kí Aláàfin kankan tó láṣẹ lẹ́nu ọmọ wa kọ́kọ́ wá gba ìdá ìṣẹ́gun ní Ìpẹ̀tùmọdù tó máa dúró sí tó máa lọ Ilé-Ifẹ̀ lọ gbàdá ìṣẹ́gun wá fún wọn lọ́wọ́ Ọọ̀ni nífẹ̀ unless tí bàbá bá wá sọ fún wa wípé àwọn ò ṣèjáde láti Ilé-Ifẹ̀ ibòmíì làwọn ti ṣèjáde kí wọ́n jọ kí wọ́n ṣe àlàyé yẹn fún wa ó fẹ́ sọ pé bóyá Ọ̀rànmíyàn kì í ṣọmọ Ilé-Ifẹ̀ bóyá níbòmíì tó ti wá àwọn tó wá sọ pé baálẹ̀ pé wọ́n ń ṣe baálẹ̀ yẹn ipe bóyá baálẹ̀ ni wọ́n kan tó jọba ní Ọ̀ṣun bóyá bàbá Aláàfin òun ló upgrade àwọn yẹn sí ọba òun ni bàbá Aláàfin ṣe máa sọ pé Olúwo nìkan ni kò jẹ́ baálẹ̀ kó tó di ọba ní Ọ̀ṣun bóyá gbogbo bàbá ń sọ pé gbogbo àwọn 74 kings tó kù minus Olúwo of Ìwó ó jẹ́ 73 kings tó wà ní Ọ̀ṣun state in general bóyá gbogbo àwọn yẹn baálẹ̀ ni wọ́n tí wọ́n wá upgrade wọn sí ọba bóyá bàbá Aláàfin dẹ̀ ló fún gbogbo wọn ní adé ni wọ́n ṣe mọ̀ wípé àwọn kan jẹ́ baálẹ̀ kan tó jọba tí wọ́n ṣe rò wípé Ìwó Olúwo òun ló yẹ kó jẹ́ paramount ruler of all the kings in Ọ̀ṣun state maybe he should come. Baba just wants to cause riots between everybody. Me, I've concluded that Baba perhaps might be displaying signs of dementia, senile. That is what my own conclusion is. And if not, that means there's an agenda. For him to even be in Iwo, gossiping about Ooni is so uncalled for. Gbogbo àwọn ọmọ tí Odùduwà bí àwọn tó yẹ kó máa jà fún supremacy gan wọn ò sọ̀rọ̀ ká má wá sọ pé last born Ọ̀kànbí last born Ògún Ìdẹkòṣerò Àké last born ẹ̀ tipẹ́tipẹ́ sẹ́yìn òun ló fẹ́ wọ́n máa jìjà òun ní superior ọlọ́wọ̀ gan tó yẹ kó máa claim ẹ̀ kò sí ọba kankan ní ilẹ̀ Yorùbá there is no king in all the whole of Káàárọ̀-Oòjíire tó ní ọ̀nà ọ̀wọ̀ tó ọlọ́wọ̀ ọ̀fọ̀wọ̀ kò sí. Ipe tó bá ní pé èèyàn bíyàn ṣe ń bọ̀ láyé gbàgàn báyìí orí bíyàn ṣe mọ̀ pé tí wọ́n bá bímọ gbogbo àwọn ọmọ ọba tó má dàgbà máa fún wọn ládé ìgbà tí ọlọ́wọ̀ ń bọ̀ sáì ọlọ́wọ̀ nìkan ní ọba kan ṣoṣo tó wà ní gbogbo ilẹ̀ Káàárọ̀-Oòjíire tí mi ò bá ní as time to be challenged self pé all the whole of Nigeria as a whole ọba kan ṣoṣo tó jẹ́ pé bó ṣe ń bọ̀ láyé báyìí gbàgàm orí ìtẹ́ ọba ló bọ̀ sí tó dẹ̀ dàdí ẹni jọ́tàn bí náà òun náà ti gbádé ẹ̀ lé lórí orí ìtẹ́ ọba dẹ̀ ló jábọ́ sí. Olówos have always been king from day one that they stepped into this earth. Bí wọ́n ṣe ń bí jáde nínú ẹ̀jẹ̀ orí ìtẹ́ ọba òun ló jókòó lé lórí tí wọ́n dẹ̀ ṣe adé ìlẹ̀kẹ̀ tí ẹ̀ fún ní ìjọ́ tí wọ́n bí. Òun nìkan ni ọba ṣoṣo. Tọ́mátì wà ní wípé èèyàn ń jà káàkiri fún supremacy àwọn tó tọ́ sí gan wọn sọ̀rọ̀ àwọn olúgbọ́n kan àwọn arẹsà ń kọ́ ẹ jẹ́ ká sọ àwọn tó yẹ kó máa jà kó máa drag fún wọn sọ̀rọ̀ ṣé àbí kẹ́yìn Ògún tẹ́ ń pè lọ́kànbí àbí kẹ́yìn ẹ̀ àbí gbẹ̀yìn ẹ̀ tó tiẹ̀ sí láyé ńgbà tó bí grandpa ò sí láyé tó jójúdú àgùn ò sí láyé ńgbà tó ń bí òun ló fẹ́ máa claim supremacy sórí àwọn àbúrò àti ẹ̀gbọ́n bàbá ẹ̀ ló fẹ́ máa claim supremacy sí wọn ní orí bóyá àwọn dẹ̀ wà ní another route kan sọ. Mo dẹ̀ ti máa ń sọ fún àwọn èèyàn pé ṣé ẹ rí power tí wọ́n bìlì pé Aláàfin ló ní agbára a mọ̀ bẹ́ẹ̀ nǹkan kan táwọn èèyàn tó wá mọ̀ ní wípé sórí power ní agbára ilẹ̀ Yorùbá kò ń dúró sí ibì kan. Aláàfin kọ́ ni ọba àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbé agbára ilẹ̀ Yorùbá dání òun dẹ̀ kọ́ ní ìkẹyìn Ìbàdàn ló lo power last Ìbàdàn ló lo agbára ilẹ̀ Yorùbá last àwọn Iléṣà ti wọ́n ti lò ó ti dé Iléṣà ó ti dé Jẹ̀bú kó tẹ̀ tó dé Ọ̀yọ́ rárá àwọn kan sọ pé torí pé wọ́n kó Ọ̀yọ́ ló ṣe wá fọ́ sí Jẹ̀bú ló ṣe fọ́ sí Ìbàdàn àbí no wọ́n kó Ọ̀yọ́ o wọn ò kó Ọ̀yọ́ o agbára ilẹ̀ Yorùbá látijọ́ tí wọ́n ti tẹ ilẹ̀ yìí dó kò dúró sí ojú kan báyìí rí ó máa ń rotate ó máa ń move around ni that is what people don't know Ọ̀yọ́ dẹ̀ kọ́ ló gbágbára dání last
Ìbàdàn ló gbàgbára dání last not Ọ̀yọ́. Àwọn ìlú èmi dẹ̀ ti gbé dání kó tẹ̀ tó dé ọ̀dọ̀ Aláàfin. Wọ́n ti gbé dání kó tó débẹ̀. So ìjọ kan ń bọ̀ tí mo máa wá sọ gbogbo àwọn attribute tá ń kà mọ́ Aláàfin testa fi ń believe pé bóyá empire bí kò ìṣàbò lágbára. Majority of it Aláàfin kọ́kọ́ ló ṣe é, Olówu ló ṣe é. Fún pé èèyàn ń kọ́kọ́ máa gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ àwọn ọmọ bàbá àbí ìyá ẹ̀. Olówu ló kọ́kọ́ ṣe kò ń ṣàláàfin. Olówu was the first person. Ọ̀rànmíyàn san ìṣákọ́lẹ̀ fún Olówu. Àjàká san ìṣákọ́lẹ̀ fún Olówu. Ṣàngó ó tẹ̀là Aláàfin tẹ̀là tẹ́ ń pè ní Ṣàngó ó san ìṣákọ́lẹ̀ fún Olówu ní ẹyẹ ó ìyẹn Ọ̀yọ́ ilé Kàtúngà ó san. Ọ̀rọ̀ tí bàbá sọ bàbá kò fẹ́ dárúkèrúdò lẹ̀ láàrin àwọn youth because statement tí bàbá sọ yẹn ó ní agbára jù. Àgbà ọdẹ kì í ṣòro bí èwe. Ká ní ọmọ kékeré kan ló sọ ọ́ ni a lè fojú fò kò ń ṣe àgbàlagbà. Tó bá dán ọmọ kékeré ni ó wà petty. Ṣé ká lápá àgbàlagbà náà ti tún wà petty ni? Àmọ́ ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ká gbà wípé old age bàbá is senile. They are displayed, there are signs of dementia gradually, I guess. So ẹ jẹ́ ká kà bẹ́ẹ̀ mọ́. A dẹ̀ tẹ̀ wá gbọ́ rí pé allegedly pé bàbá Aláàfin wọ́n fẹ́ ọmọ wọn fún Olúwo. Wọ́n dẹ̀ ní ọmọ yẹn sọ pé òun ò lè fẹ́. Kí ló ń fẹ́ fún Olúwo ṣe? Olúwo tó jẹ́ pé ó ṣe lónà ìyàwó ẹ̀ ti bí lọ. Olúwo tó jẹ́ pé ń bọ̀ wọn 13 years sìn. Òun ò lè fẹ́ o, òun ò lè ṣe gbá o. Wọ́n ṣà ní bàbá ṣàfẹ́ dànù pẹ̀lú Olúwo fẹ́ force ọmọ yẹn fẹ́ Olúwo by force. Nítorí ẹ̀ ni bàbá ṣe lọ láti lọ bá Olúwo sọ. Ọmọ yẹn ṣà ti sá kúrò lé pé òun ò fẹ́ Olúwo ṣàkí bàbá fòun lẹ̀. Òun ò lè fẹ́ Olúwo kò ní good reputation àbí gbá o àbágbọ́n òun kò yé wa o. Wọ́n ṣà ní bàbá ṣàfẹ́ force ọmọ yẹn fẹ́ Olúwo by force by fire. Ọmọdé lòun ò ṣe. Wọ́n tẹ̀lé ọmọgán ti kúrò nílé pé rárá òun ò lè fẹ́ Olúwo. Ipe Olúwo tó jẹ́ pé gbogbo ìyàwó tó ti fẹ́ tó ti ń lọ gbogbo ẹ̀ náà kò sí èyí tó sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa. Òun ò fẹ́ o, òun ò ṣe gbá o, òun àṣàgbọ̀n o. Wọ́n ṣà ní bàbá ṣàfẹ́ dànù pẹ̀lú Olúwo ní by force by fire. Ìyẹn mo ní kí n gbé wá fún yín pé bó ṣe ń lọ leléyìí o. Bóyá nítorí nǹkan tí mission bàbá ni bàbá ṣe wá sọ ìyẹn níbẹ̀ pé láti jẹ́ kí gbogbo ṣe mo understand ni bàbá ṣe wá irú rọ́ọ̀fù yẹn ní ẹnu. Ẹ má bínú. I'll see you next time.